Bí ààwẹ̀ Ramadan ṣe ń tẹ̀síwájú, àwọn mùsùlùmí ni wọ́n ti rọ̀ láti darí pẹ̀lú òótọ́ àti ìwà ọmọlúàbí, pàápàá jùlọ ní àsìkò oṣù mímọ́ yìí. Èyí ni kókó ọ̀rọ̀ tí àwọn àfáà sọ nígbà ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba ààwẹ̀ Ramadan ti ọdún 2026 tí ẹgbẹ́ Ansarudeen orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde ṣàgbékalẹ̀ rẹ̀ fún àwọn mùsùlùmí òdodo. Ìfẹ́olúwa Àṣolú jábọ̀ ìròyìn, ẹgbẹ́ ìròyìn náà síwájú sí i. Ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ fún ti oṣù Ramadan ọlọ́dọọdún fún ti ọdún 2026 tí ìjọ Ansarudeen ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde gbé kalẹ̀ ló kún fún ọ̀rọ̀ nípa ipò aṣáájú ní èyí tí a ti rí ọ̀rọ̀ nípa ìdájọ́ òdodo, dídọ́gba àti rí pé a ò figbá kan bọ̀kan nínú láàrin àwọn olùgbàgbọ́ òdodo. Nígbà tó ń sọ̀rọ̀ nípa àkòrí ti ayẹyẹ náà, àmánà nínú ipò aṣáájú èyí tó kún fún ìgbẹ́kẹ̀lé ní ipò ìṣàkóso, Ìmáàmù Habibullah Ajani Bello tẹnumọ́ pàtàkì jíjẹ́ olóòótọ́ fún àwọn aṣáájú nínú èyí tó ti rọ àwọn mùsùlùmí òdodo láti rí pé ilé ni a ti ń kó ẹ̀ṣọ́ ròde nípa mímú ojúṣe wọn ní ìbádà kí wọ́n sì máa gbé nípa jíjẹ́ àpẹẹrẹ rere. Olùdánilẹ́kọ̀ọ́ pàtàkì níbi ayẹyẹ náà tẹnumọ́ ìdí tó fi yẹ kí àwọn mùsùlùmí òdodo máa fi ìgbẹ́kẹ̀lé wọn sínú Ọlọ́run Allah nìkan kí wọ́n sì máa sapá fún ìdájọ́ òdodo, dídọ́gba àti rí pé gẹ́gẹ́ bí aṣáájú wọ́n rí wípé kò sí ìyapa àti jíjẹ́ aláàánú fún àwùjọ tí wọ́n bá ń gbé. Ọmọ ìyá mi ní lágbájá gbọ́dọ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀ jẹ́ sọ́pọ́ọ̀tì tó o sì mọ̀ pípa ìwà àti ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀dà léyìí tó yẹ kí wọn náà fi hàn sáwọn èèyàn pé ó tọ́ ni ọmọ ìyá mi ní o mo mọ̀ o àjọ wọn jọ bí a ní o àmọ́ wà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀dà ẹ bá dìbò fún tó ẹ̀yin lẹ́mọ̀ kì í ṣe pé wọ́n fi bàjẹ́ ó tọ́ tó sọ̀hún ó fi ràn lọ́wọ́ ni olùrànlọ́wọ́ kò ń bi ìyà tí ò rí wájú Ọlọ́run gbà tí ò bá ṣe dáadáa. Gbogbo ẹ̀ ń dẹ́rì tẹ́ fi ṣaṣáájú yín fa àfọwọ́nà. Àwọn aṣáájú ẹ̀sìn Islam tó tún wà níkàlẹ̀ nínú èyí tí a ti rí alága gbogbogbò fún àwọn obìnrin nínú àjọ Ansarudeen ní orílẹ̀-èdè Nàìjíríà Animashan Safira Abebi àti àwọn mìíràn sọ pàtàkì ohun tí ìdánilẹ́kọ̀ọ́ náà jẹ́ fún ìgbé ayé ìrọ̀rùn àwọn mùsùlùmí òdodo. Gbogbo gathering pátá gbogbo branches states la máa ń ṣe lectures a fi máa ń tara wa jí a máa ń sọ nípa kí náà ti ń pè ń tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní àsìkò yẹn a dẹ̀ máa fi ń ṣí àwọn èèyàn létí. Bákan náà ni igbákejì ẹgbẹ́ Ansarudeen fún ti ẹkùn Ìjẹ̀bú tó tún jẹ́ alága fún ìgbìmọ̀ ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ ti ọdún 2026 yìí Comrade Akanbi Taofeek Afolabi tẹnumọ́ wípé ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ lákòókò Ramadan yìí jẹ́ ohun tí ó ti ń wáyé láti ìgbà pípẹ́ nínú ẹgbẹ́ Ansarudeen àti wípé ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tí wọ́n fi ń sàmì ayẹyẹ oṣù Ramadan èyí tó máa ń wáyé ní Àlàmísì kejì nínú oṣù Ramadan lọ́dọọdún. Ó ti di àṣà wa, ó ti di wa wípé lọ́dọọdún a gbọ́dọ̀ ṣe Ramadan lecture. Ramadan lecture yìí ẹ̀yà kan nínú gbogbo àwọn ètò tá a máa ń ṣe tí Ramadan bá wà ní. Lára tó tún wáyé níbi ayẹyẹ náà ni ètò kówójọ fún ìgbélárugẹ ẹ̀sìn Islam níbi tí àwọn tó péjú pésẹ̀ ti fínúfẹ́dọ̀ dáwó tó jọjú fún ìgbélárugẹ ẹ̀sìn. Bákan náà ni àdúrà pàtàkì wáyé fún àlàáfíà láti jọba ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú, ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà. Agboola Elúfúwójú ló ṣe àtúpalẹ̀ ìròyìn náà.